زينة عرشه ومداد كلماته ومنتهى علمه ومبلغ الرضا لا إله إلا الله حمدا وثناء وشكرا لله رب العالمين واغفر لنا ولآبائنا ولأمهاتنا وأصدقائنا وأصفيائنا ومحبينا ومشايخنا ومشايخ مشايخنا ومعلمينا ولمن كان له فضل علينا ولمن أوصانا بالدعاء ولمن أوصيناه ولمن اندرج إليك بالوفاء من آل طاعة المباركة وصلى الله على خير خلقه سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا. أكيولون atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. àlékún kẹ́ àlékún gẹ̀ ọlọmọṣẹba aṣífà nàbì àtàwọn ará alẹ àtàwọn ìyàwó àtàwọn ọmọ àti gbogbo sàhábà pátá ọlọmọṣẹba kẹ́ gbogbo wọn kárí gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ ọlọmọṣẹba kẹ́ gbogbo wọn kárí gbogbo àwọn òkú Islam pátá gbogbo àwọn tí wọ́n ń bẹ láyé ọlọmọṣẹba ṣe dáadáa fún wọn láwọn olóore wa láwọn àfa wa. nam ìjókòó tèmi tí Kiblatain tí wọ́n gbé kalẹ̀ fún wa tí wọ́n ń ṣe ìfitọ́rù fún wa nínú oṣù Ramadan oṣù albarka oṣù ìdùnnú tí wọ́n tún wá fi ń dá wa lẹ́kọ̀ọ́ al-Qur'an á wo pé báwo ni ìdílé mùsùlùmí báwo ló ti jẹ́ kó rí báwo ni ilé mùsùlùmí lénìí ti ń dàrú kí ló fà á tó fi ń dàrú kí ló dé tí ò fi tò báwo nìyí tí ń tò báwo ni wọ́n ṣe ń tò tí a bá wo ọ̀rọ̀ yìí mo fẹ́ jẹ́ kí a lọ wo suratul hujurat inú ilé ànábì àwọn yàrá ànábì sallallahu alayhi wa sallam báwo ló ṣe rí báwo ló ti fọkàn balẹ̀ sí kí ni bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ kí la rí ń bẹ̀ tó lè túnú ìdílé wa ṣe tó lè tún ayé wa ṣe. Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an àkọ́kọ́ ni pé ń tà ń pè ní ìdílé mùsùlùmí ó jẹ́ ìdílé kan tó já sí pé ní inú bẹ̀ ó gbọ́dọ̀ máa dùn ní gbogbo ìgbà ni pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àti ìwà dáadáa àti ìkọ́ṣe ìwà rere anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. Tí mùsùlùmí bá wà láyé tí ó bá fẹ́ mọ bí ayé òun ṣe lè rí bóun ṣe lè tó gbésí ayé òun tí gbésí ayé òun ó fi dáa tó bá ti wo ìgbésí ayé anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ìgbésí ayé ò dáa. Tá a bá wo in tí wọ́n pè ní family a rí i pé nǹkan kan so wá pọ̀ ńbẹ̀ tó ń túmọ̀ sí pé ní a gbọ́dọ̀ sọ́ra wa dọ̀tá nǹkan kan júwe fún wa ńbẹ̀ pé bí a bá ti ba apá kan jẹ́ ńbẹ̀ gbogbo yòókù ni ó wọ̀ ọ́. Àwọn eléyìnbó nígbà tí wọ́n fẹ́ júwe tí wọ́n ń pè ní family fún wa wọ́n ní family is a group of people related by blood, marriage or adoption. Wọ́n ní tá à ń pè ní mọ̀lẹ́bí ìdílé ni pé àwọn àkójọpọ̀ èèyàn kan
tó já sí pé ní ẹ̀jẹ̀ ló so wọ́n pọ̀ àbí kí a fẹ́ra wa lọ́kùnrin lóbìnrin àbí kó já sí pé ní àti ẹ̀ wá rí nǹkan kan tí Ọlọ́run fún wa lọ́mọ àwa wá nǹkan kan míì lọ́mọ táwa náà fi ṣọmọ. Aya al-Qur'an ó yanjú ẹ̀ fún wa. Ọlọ́run sọ fún wa nínú al-Qur'an ó ní huwa Allahu alladhi khalaqa minal ma'i basharan. Ọlọ́run lòun dá gbogbo èèyàn pátá látara omi is a group of people. Ọlọ́run ní àkójọpọ̀ àwọn èèyàn yìí òun lòun dá wọn. Wa ja'alahu nasaban, related by blood. Ọlọ́run nígbà tí mo wá dá yín papọ̀ láti ibìkan náà mo wá ní kẹ́ jẹ́ ìdílé mọ̀lẹ́bí pẹ̀lú ẹ̀jẹ̀ látara pé bàbá alágbájá náà ló bí ìyá alágbájá. Wasihiran, Ọlọ́run ní nígbà míì èmi Ọlọ́run sì máa so yín pọ̀ pẹ̀lú marriage, máa ní kẹ́ fẹ́ra yín kẹ́ dànù ara yín. Ọlọ́run wá ní wa kana rabbuka qadira. Ọlọ́run ní alágbára ni mí o, mo ní agbára mo sì máa ń pè bùbù ẹni tí ń fún lọ́mọ tí ń fún àtẹni tí mi ò ní fún rárá. Tá a bá wò ó àwọn míì nínú àwọn ànábì Ọlọ́run bí ìdílé wọn ṣe ń tó bọ̀ wọ́n bí àwọn ẹlòmíì ní àwọn ò bímọ. Tá a bá wò ó àwọn kan wọ́n bímọ àwọn ọmọ wọn náà sì tún bímọ. Wọ́n wá mójútó ra wọn lọ gẹ́gẹ́ bí ìdílé. Kéèyàn sì adopt ọmọ kì í ṣe tuntun. Gbogbo wa la mọ̀ pé Fìràwọ̀ náà ó adopt ànábì Musa ni. Alayhi salatu wassalam. Níjọ́ tí ìyá Musa gbé Musa sórí omi pé kó máa gbé lọ, tọ́lọ́run yọ̀ǹda fún, ọ̀dọ̀ Fìràwọ̀ náà ló bọ́ sí. Lásìkò yìí ni Fìràwọ̀ náà ń pa gbogbo àwọn ọmọ pátá yányán. Ó wá ń pa gbogbo àwọn ọmọ pátá yányán, ó rí Musa ogun kó pa ìyàwó rẹ̀ ní fèlè ilẹ̀ o. Asa anna takhza waladan. A lè sọ ilé yìí náà dọmọ. Zakariya òun ló adopt Mariam. Ó wá jẹ́ ká mọ̀ pé àti èèyàn fẹ́ràn àyàn àti wọ́n bíyàn pẹ̀lú ẹ̀jẹ̀ kan náà nínú ìdílé kan náà àti èèyàn gba ọmọ tọ́ sọ́dọ̀ ó ti di ìdílé. Irú ilé bẹ́ẹ̀ kí làwọn ẹ̀kọ́ tó yẹ ká rí? Ẹ wá jẹ́ àwọ̀ yàrá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run sọ fún wa nínú Suratul Hujurat. Ọlọ́run ní yá ayyuhal ladhina amanu. Ọlọ́run ní mo pè gbogbo ẹ̀yin tí ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run, tẹ́ gba Ọlọ́run ọba gbọ́ pé ọba kan náà ni, kò pé méjì kò pé mẹ́ta. Ẹ̀yin tẹ́ mọ̀ pé gbogbo àlámọ̀rí yín ọwọ́ Ọlọ́run náà ló wà. La tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi. Ọlọ́run wá ń sọ fún gbogbo àwọn sàhábà àti gbogbo mùsùlùmí pátá pé gbogbo ń tẹ́ bá ṣe pátá láyé ẹ má gbàwájú Ọlọ́run àtànábì. Gbogbo ọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ òun ni ẹ sọ, ẹ má sọ èyí tọ́lọ́run ò sọ. Èyí tànábì bá wù níwà òun ni ẹ wù, ẹ má wù yí tànábì ó wù. Tá a bá ní ká wo ọ̀rọ̀ yìí pé ká má gbàwájú, ẹ já mú ẹ̀kọ́ jáde fún wa ń bẹ̀ nínú ìdílé mùsùlùmí. Lójú ayé ànábì sallallahu alayhi wa sallam, tá ànábì bá jókòó tí bá ń sọ̀rọ̀, gbogbo àwọn tí wọ́n bá bẹ̀ ń bẹ̀ pátá wọn ò ní ṣáájú ànábì sọ̀rọ̀, wọ́n fọ̀rọ̀ lẹ̀ fún ànábì ni. Léyìí tó túmọ̀ sí pé nínú ìdílé mùsùlùmí a kì í rí ọmọdé tí ó kó ọ̀rọ̀ sí àgbàlagbà lẹ́nu. Nídìílé mùsùlùmí
a kì í rí ọmọdé tágbàlagbà ó máa bá sọ̀rọ̀ tí ó wàá sọ pé nu àgbàlagbà ń rùn. Nídìílé mùsùlùmí ẹni Ọlọ́run bá ti fi jolórí inú ilé a kì í gbó lẹ́nu. Nínú ilé ànábì sallallahu alayhi wa sallam wọn kì í gbó ànábì lẹ́nu. Gbogbo ń tá ànábì bá ti fẹ́ wí wọ́n farabalẹ̀ wọ́n gbọ́ ń tá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bá ń wí. Ọlọ́ni wattaqullah ẹ bẹ̀rù Ọlọ́run inna Allaha sami'un alim. Inna Allaha sami'un alim. Ọlọ́run ní mo gbọ́ gbogbo ń tẹ́ ẹ bá ń sọ lọ́rọ̀ àbí tẹ́ ẹ bá ń hù níwà pátá. Gbogbo ẹni tó bá sì hùwà re àbí tó bá sọ̀rọ̀ re pátá nu yín gbogbo yín náà pátá ni mo mọ̀ o. Ẹni tó parọ́ tí ò hùwà re tó lóun hùwà re èmi Ọlọ́run bá mọ̀ ọ́. Ọlọ́run wá ní yá ayyuhal ladhina amanu. Ọlọ́run ní mo pè yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bẹ ń bí tí Qiblatayni tí wọ́n pè wá sínú ìdánilẹ́kọ̀ọ́ lénìí. Ọlọ́run ní la tarfa'u aswatakum fawqa sawti nabiyyi. Ohùn yín kò gbọ́dọ̀ lọ sókè ju ohùn Ànábì wa Muhammad lọ. Sallallahu alayhi wa sallam. Bóyá Ànábì wa Muhammad sọ̀rọ̀ pẹ̀lú àwọn sàhábà ẹ kò gbọ́dọ̀ pariwo kóhùn yín wá bo ohùn Ànábì mọ́lẹ̀. Eléyìí ló jẹ́ á mọ̀ pé ìdílé mùsùlùmí a gbọ́dọ̀ rí ọmọ tí ó wà máa wá pariwo lé ìyá àbí bàbá rẹ̀ lórí. A gbọ́dọ̀ rí ọmọ kéwú tí ó wà máa wá pariwo láàfáà rẹ̀ lórí. A gbọ́dọ̀ rí ìyàwó tí Ọlọ́run gbé àṣẹ fún ọkọ rẹ̀ pé òun ló nílé kọ́kọ́ rẹ̀ wá sọ ẹyọ kan kó wá sọ ogún pé ta ni wọ̀ ṣé torí pé wọ́n kàn tiẹ̀ fi mí sábẹ́ rẹ̀. Nínú Islam nínú ìdílé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èèyàn ò gbọ́dọ̀ jẹ́ni tí ó máa pariwo ṣáájú tágbàlagbà bá ń sọ̀rọ̀ kó wá sọ pé nu àgbàlagbà ń rùn bínú ìdílé ànábì bínú ilé ànábì ṣe rí nù. Wala tajharu lahu bil qawl kajahari ba'dikum li ba'din. Ẹ wá fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam. Ànábì ò kì í ṣẹni tí ẹ máa pè bẹ́ẹ̀ ṣe máa ń pera yín. Kó wá pé Muhammad ó fi àpọ́nlé sí bẹ́ẹ̀ tí ń pera yín yẹn kò lè rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Bó ṣe wá rí nínú ìdílé ànábì yìí bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa náà. Ìyàwó ò gbọ́dọ̀ lárúkọ mọ́kọ rẹ̀ lórí. Bẹ́ẹ̀ sì lọ́kọ bẹ́ẹ̀ sì lọ́mọ kò gbọ́dọ̀ pariwo láwọn òbí rẹ̀ lórí kó wá máa wá pè ìyá àbí bàbá rẹ̀ lórúkọ. Kò sí nínú Islam kí ọmọ wà kó má ní tìjú láti máa sọ̀rọ̀ ṣàkàṣàkà ságbàlagbà láti máa larúkọ má gbàlagbà lórí. Àdánwò tó wà ń bẹ̀rẹ̀ tí Ọlọ́run fi ń kì wá nílọ̀. Ọlọ́run ní an tahbata a'malukum wa antum la tash'urun. Lásìkò tẹ́ ẹ bá ń ṣe gbogbo eléyìí ìrun lẹ kí ni àwẹ̀ lẹ gbà ni sàkálẹ̀ yan ni gbogbo àwọn dáadáa tẹ́ ṣe àṣàn pé ó yájú ságbàlagbà gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ká yájú sànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ìrun rẹ àtàwẹ̀ rẹ bó bá ti ń wo àwọn ìwà ìdá yẹn ló ti ń bàjẹ́ lọ. Òun ló fà débi pé ẹlòmíì á padà wá ṣàkíyèsí pé gbogbo bó ti ní dáadáa tó ń wájú Ọlọ́run kò padà ní ládàá kankan nínú fáìlì rẹ̀ mọ́ tí wọ́n bá ń bẹ̀. Ọlọ́run ní innal ladhina yagudduna aswatahum fawqa sawti nabiyyi inda rasulillah
ọlọ́run ní àwọn tó já sí pé ní yaguduna aswatahum inda rasulillah, àwọn tí wọ́n máa rẹ ohùn wọn lẹ̀ nígbà tí wọ́n bá tànàbùwà Muhammad bá sọ̀rọ̀. Àyà yìí wọ́n jẹ́ ó yé wa pé ó sọ̀kalẹ̀ láàrin Sayyidina Umar àti sàábé kan. Wọ́n ń fa ọ̀rọ̀ láàrin ara wọn. Bí wọ́n ṣe wá ń fa ọ̀rọ̀ láàrin ara wọn, wọ́n wá ń pariwo. Bí wọ́n ti ń pariwo yìí, Ànábì wá padà jáde sí wọn. Níbi tí wọ́n ti ń pariwo, ká Ànábì tó jáde sí wọn, àti ráwọn kan tí wọ́n ń pariwo, Ya Muhammad, Ya Muhammad. Àyà yìí wọ́n wá jó yé wa pé ó sọ̀kalẹ̀ láti kìlọ̀ fáwọn sàhábà àti gbogbo mùsùlùmí pé gbogbo ẹni tọ́lọ́run bá ti gbé ṣáájú láyé tó bá ti wà nípò kan tí Ọlọ́run ní kẹ́ ẹ máa bẹ lábẹ́ rẹ̀, ó kọjá ẹni tẹ́ ẹ máa rí fín àbí tẹ́ ẹ máa fi rẹ́dẹ̀rẹ́dẹ́ yí lára. Ó lọ ní dájúdájú gbogbo àwọn tí wọ́n bá ti ń rẹ ohùn wọn lẹ̀ láyé, tí nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ tí è ṣe pé bọ́kọ mi bá sọ ẹyọ kan ń ṣogún, tí è ṣe pé tí ìyá mi bàbá mi bá sọ ẹyọ kan ń ṣọgbọ̀n, tí wọ́n ń rẹ ohùn wọn lẹ̀ nígbà tí wọ́n bá ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́. Tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ yìí, nínú tí ó máa ń da ìdílé láàmú jù láyé ká gbé láàrin lọ́kọ-láya, òun ni gbogbo ọjọ́ tí ọkọ bá jómi gbóná láyé, tí ìyàwó ò bá ti lè jómi tútù, wàhálà ni ó ṣẹlẹ̀, yóò tú mọ̀lẹ́bí. Bẹ́ẹ̀ sì ni gbogbo ọjọ́ tí ọkọ bá jómi gbóná tí ìyàwó ò bá jẹ́ omi tútù, nígbà tó ti já sí pé ní ọkọ la fi so lórí ire yẹn, bó bá ti tàpá sí òfin Ọlọ́run látara ọkọ rẹ̀, gbogbo àwọn dáadáa tí ń ṣe yẹn ní ń bàjẹ́. Bẹ́ẹ̀ náà lọ́mọ. Ọlọ́run ní ulaika alladhina imtahana Allahu qulubahum littaqwa. Àwọn tí wọ́n bá lè máa rẹ ohùn wọn lẹ̀ yìí nínú ilé, ọ̀rẹ́ ò tí ì ṣe méjì láàrin ìwà àti ẹ̀gbọ́n rẹ nínú ilé ló bá pariwo síta, àbúrò àtọ̀rẹ́ rẹ lẹ́tí ẹjọ́ sọ̀rọ̀, wá wò pé n tó kù náà ni pé kó pariwo kó tú láṣìírí síta. Àṣírí tiẹ̀ tí wọ́n rò bóyá ó bò ní, ọjọ́ tó o bá ti tú tiẹ̀ lọ́lọ́run ó tú tiẹ̀ náà. Ọlọ́run ní ulaika alladhina imtahana Allahu qulubahum littaqwa. Ọlọ́run ní gbogbo àwọn tá à ń sọ gbogbo wa pátá, Ọlọ́run lóun ṣe nǹkan kan ni o. Òun examine ọkàn wa, ìgbàgbọ́ wa pé ṣé tòótọ́ tiẹ̀ lélẹ́yìí páyọ̀ Ọlọ́run. Ṣé ẹ mọ̀ pé ẹni tó rí ọkọ rẹ̀ jẹ̀bi, ọkọ rẹ̀ jàre, ló wá wò pé ntọ́kọ mi ti ṣe yìí jẹ́ ń tiẹ̀ bẹ̀rù Ọlọ́run lára rẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ lọ́lọ́run ọba examine ọkàn rẹ̀ tọ́lọ́run sì rí pé pass. Tí ò wá sọ pé ṣé mo wá járìndì ni, ṣé mo wá jẹ́rù rẹ ni, ṣé wọ́n wá fi mí kówó ni, tí ò yẹ pé wá fi mí yáwó lọ́wọ́ rẹ. Bẹ́ẹ̀ náà lọ́mọ tó já sí pé ní tá a fi mọ̀ pé ọmọ rẹ lélẹ́yìí ó páyà Ọlọ́run níjọ́ tí bàbá rẹ̀ bá sọ fún pé lágbájá ìrìn báyìí mo fẹ́ jí orin, níjọ́ tí ò bá ti sọ pẹ́nu bàbá òun rùn, ìgbà yẹn látó mọ̀ pé òun náà wà nínú àwọn tí bẹ̀rù Ọlọ́run wà lọ́kàn rẹ̀. Kì í ṣe wípé ní kéèyàn sọ pé òun bẹ̀rù Ọlọ́run là ń sọ nínú ìsìlámù, nínú ìdílé mùsùlùmí, àfi kárí lára rẹ̀, kó wà nínú ìṣesí rẹ̀, kó hàn nínú ọ̀rọ̀ rẹ̀, kó hàn nínú ìwà rẹ̀. Ìyẹn ló túmọ̀ sí pé ní àṣẹ t'Ọlọ́run pa wá pé ká tẹ̀lé ànábì, ìyẹn gangan lẹ́ ó máa júwe pé mùsùlùmí ti ń tẹ̀lé ànábì lélẹ́yìí. Ẹ máa wo Ọlọ́run wá tẹ̀síwájú pé innal ladhina yunadunaka min wara'il hujurat. Ibi tẹ́lómi láláì nílẹ̀ àkáyè, bíbà wa àgbà ti tó yìí ní ìsìn, káwá rọ́mọ kan kó wá bọ́ta kó wá máa wá pariwo orúkọ bàbá láti bí sọ̀hún. Ọlọ́run ní ìwọ ànábì, gbogbo àwọn tí wọ́n ń pè wọ ànábì látẹ̀yìn kùlé rẹ̀ tí wọ́n wá ń pariwo Muhammad, ya Muhammad, Muhammad,
ọlọ́ni aksaruhum la ya'qilun orí wọn ò pé orí wọn ti gbálẹ̀ àṣọmọ tí ó bá ẹ̀jẹ̀ ń gbé pé àṣà òṣì ní kíyàwó máa larúkọ mọ́kọ rẹ̀ lórí àṣà àgbàlódé tá à ń ṣe ń sìn wọ́n ní àṣebọ́kọ mi ni latina ọ̀hún ó wá ń larúkọ mọ́kọ rẹ̀ lórí àṣà òṣì ni ó lè máa ṣeré pẹ̀lú ọkọ rẹ̀ kó wá máa wá pè láwọn orúkọ tó dùn olówó orí mi nǹkan kan àmọ́ kó o wá larúkọ ọmọ lórí àbí ọmọ tó wá fẹ́ pe bọ̀dá rẹ̀ àbóbí rẹ̀ kò sí àwàdà kan tó débẹ̀ Ọlọ́run ní gbogbo ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ èèyàn máa ń ní rẹ́spẹ́tì ọ̀rọ̀ ni bó o bá ti mọ̀rọ̀ sọ ò ní làákàyè ìta yóò fi wéètì làákàyè èèyàn láyé pé ṣé lágbájá yìí náà ní làákàyè òun lọ̀rọ̀ ẹnu wọ́n á wò pé bó ti sọ̀rọ̀ yìí àmọ́ ẹ wá wò Ọlọ́run ní gbogbo ẹni tó bá wá ń sọ̀rọ̀ yamayama tí ò máa fàpọ́nlé sọ̀rọ̀ àwọn ẹni Ọlọ́run bóyá láàfáà níbọ̀dá rẹ ní gbogbo ẹni tó bá ti jù ọ́ lọ nídìílé mùsùlùmí bó ti jẹ́ kó rí Ọlọ́run lórí rẹ̀ ti gbálẹ̀ kò ní làákàyè ẹ máa gbọ́ Ọlọ́run wá nígbà tó ṣẹlẹ̀ láàrin Umaru àti sàábẹ̀ yìí ní àyà yìí sọ̀kalẹ̀ wá ní wàláwó annahum sabaru hatta takhruja ilayhim lakana khayran lahum Ọlọ́run tó bá jẹ́ pé wọ́n lè ṣe sùúrù ni tí wà nábì fi jáde sí wọn nígbà tí wọ́n ń pariwo yìí tí wọ́n ń ṣe fanfa lakana khayran lahum kò bá lóore fún wọn wọn ò bá ṣoríire ṣó mọ̀ pé mi àti ẹ ṣó mọye ìbínú ariwo tá a ti pa tí àgbàlagbà sì dúró báyìí tó ń sọ pé ó tó kí ni ti yín gan ṣẹ́yìn lẹ bí mi ni ọmọ tó bá bú bàbá èèyàn kan ta ló bú bàbá rẹ̀ ló bú ẹni tó bá sì ti bú bàbá rẹ̀ ó ti ṣẹ̀ lọ́hùn ó ti ṣẹ̀ bàbá rẹ̀ Ọlọ́run ní tó máa ń pé wọ́n ṣe sùúrù ni gbogbo wa náà pátá tá wà ń bí lẹ́nìí lọ́kùnrin lóbìnrin nídìílé mùsùlùmí ọmọ tá a bá rí àbí èèyàn tá a bá rí tó wá já sí wípé ní wọ́n bá sọ̀rọ̀ àbí wọ́n tiẹ̀ wá sọ pé wọ́n wá dárúkọ pé ó yá má pariwo o bàbá sàkọ́ fi ń bọ̀ o ìyẹn náà tó fún ọ láti mọ̀ pé ó yẹ kí n dákẹ́ kí n má sọ nǹkan kan mọ́. wọ́n fi ànábì dárúkọ ànábì létí rẹ̀ wọ́n wá sọ pé ànábì ló jẹ́ ń ṣe báyìí ó jòótọ́ àṣàn pò tiẹ̀ pàtàkì ànábì lọ́kàn rẹ̀ ó yẹ kó gbọ́. ó wá pàtàkì bàbá sàkọ́fí lọ́kàn rẹ̀ àfa àgbà kan lọ́kàn rẹ̀ wọ́n wá sọ fún wọn pé bàbá ń bọ̀ láti wá yanjú ọ̀rọ̀ ìwá ní kíni bàbá ò sì wo Ọlọ́run ní o ní làákàyè àmọ́ ẹ wá wọ Ọlọ́run o Ọlọ́run ní tó bá tiẹ̀ wá ṣe náà tó ti ṣe gbogbo ẹ̀ ọjọ́ tó rí rẹ bá pé tó gbọ́ wá sí wallahu ghafurur rahim Ọlọ́run ní tó bá tọrọ àforíjì tó ṣe mọ́ màá foríjì ẹ̀ màá tún wá kẹ́ ẹ wò dílé mùsùlùmí o Ọlọ́run wá tẹ̀síwájú kó ní kálukú wa ká máa wo bínú ilé wa ti rí Ọlọ́run ní yá ayyuhal ladhina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qawman bijahalah fatusbihu ala ma fa'altum nadimin. Eléyìí gbogbo wa pátá la kó sínú rẹ̀. Mùsùlùmí kì í dúró lórí wọ́n ní wọ́n pé nínú tí ń dalé mùsùlùmí rú láyé olórí rẹ̀ ni. Àkọ́kọ́ ni pé ẹni tí ó wá àdìsá Nabi sallallahu alayhi wa sallam wọ́n ní man namma laka namma alik. Ẹn tó wá sọ̀rọ̀ tiẹ̀ tó wá sọ̀rọ̀ èèyàn fún ọ
láì dá pé lágbájá máa sọ báyìí pé lórí ibu ni ẹ̀ yóò padà lọ sọ tiẹ̀ náà fẹ́ lómi. Ṣebí kẹ́sẹ̀tì èèyàn ló wá play fún wọ yóò padà play kẹ́sẹ̀tì tiẹ̀ náà fẹ́ lómi torí tíwọ náà fẹ́ sọ ló fẹ́ gbọ́. Ẹ wá wo èèyàn lè jẹ́ mùsùlùmí àmọ́ èèyàn máa wu àwọn ìwà míì tí ó pa mùsùlùmí lórúkọ dà. Ááyà yìí ó jẹ́ á mọ̀ pé béèyàn bá jẹ́ túlétúlé láyé ọ̀rọ̀ tí ò ṣẹlẹ̀ àtèyí tó ṣẹlẹ̀ tó wá ń gbé káàkiri mùsùlùmí ẹ̀ ṣe bẹ́ẹ̀ o. Gbogbo ọjọ́ téèyàn bá ti wá ń gbé káàkiri bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ ń tọ́lọ́ ń pè ní fásik òbílẹ̀jẹ́ wèrè èèyàn tí ń ba tayé jẹ́ tí ń ba tèèyàn jẹ́. Torí pé ọjọ́ tó o bá ti sọ ó ti ba ayé èèyàn kan jẹ́ nù. Torí pé ní ẹni tó sọ fún in tí ó kọ́kọ́ dì sẹ́mi ni pé lágbájá ọ̀tá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láàrin èmi àti ẹni. Ẹ máa wo ẹlòmíì ó wá sọ pé ṣebí mi ò tiẹ̀ ṣàbòsí ṣebí mi ò tiẹ̀ rojọ́ káàkiri èmi kàn máa ń gbọ́ ni. Ìwọ náà tó ń listen ṣàbòsí ọjọ́ tí làákàyè wa bá ṣí débi pé ọjọ́ téèyàn kan bá gbé ọ̀rọ̀ ẹ̀yìn wá bá wa tá a bá sọ pé lágbájá má kórí ibu tiẹ̀ bá mi máa lọ ọjọ́ yẹn la yóò tó lálàáfíà nídélé mùsùlùmí ò ní dàrú mọ́. Àfáà wa àgbà kan ó sọ fún wa pé wàsámà àkàsún ansima ilkọ̀bí kàsọ́ọ̀nì lìsáàni anihinutikibi fa innaka inda ilkọ̀bí sharikun liqọ́. Afani wàsámà àkàsún ansima ilkọ̀bí. Ìwọ tó sọ pé èmi ò tiẹ̀ kí ń sọ̀rọ̀ àbòsí káàkiri mi ò sọ wọ́n ní wọ́n pé káàkiri ìwọ náà di etí rẹ̀ má jọ sọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Bó ṣe sọ pé ó ṣọ́ ẹnu rẹ̀ tó fi sọ tí ò dáa bó ṣe sọ pé ó ṣọ́ ẹnu rẹ̀ tó fi túlé bẹ́ẹ̀ náà ni ó ṣọ́ etí rẹ̀ kúrò níbi tó lè fa etí ìyẹra tó lè sọ ẹ́ dodi tó fi ní gbọ́rọ̀ mọ́. Ọ̀rọ̀ lẹ́lòmíì gbọ́ tó sórí ibú. Ìgbésí ayé ẹlòmíì ti ń tò ọ̀rọ̀ ni wọ́n sọ fún ló dànù àjò ìgbésí ayé ẹ̀rú. Ọmọ aráyé a máa gbé ọ̀rọ̀ wá níjọ́ tí wọ́n bá fẹ́ gbé àdánwò kí ni àjò ẹ̀ dàrú wọn wá gbé sí ẹ létí. Àgàgà ẹni tó tiẹ̀ máa ní mo wu gbọ́ ni wọ́n á mọ̀ ọmọ sọ lẹ́gbẹ̀ẹ́ etí rẹ̀ tí wọ́n ò ní sọ fún wọn pé tó bá ti gbọ́ yóò gbé. Sórí bẹ́ẹ̀ ni tó sọ bá ṣe sórí ibú bẹ́ẹ̀ ni wọ́n náà tó gbó ṣe sórí ibú ọlọ́mọdé sórí ibú láyé. Ọlọ́wọ́ ni tí wọ́n bá wá gbé wá bẹ̀ yẹn o fàtàbà ìyanu ibẹ̀ yẹn ni gbogbo wa tún wá wíìkì sí. Wọ́n gbọ́rọ̀ èèyàn wá bá ọ ojú òótọ́ ó jẹrọ pé lágbájá wọ́n nù wí báyìí kí mo ṣe kí ló ṣẹlẹ̀ wàá pé wàá béèrè torí pé àìbéèrè yẹn wàhálà ni ó dálẹ̀ níbẹ̀ lẹ́lòmí ó tún wá péyàn tó tọ́ yóò béèrè àmọ́ ó béèrè lọ́wọ́ yẹn pé lágbájá wọ́n ló sọ báyìí ó sì kó ọ̀rọ̀ ẹnu rẹ̀ jẹ pé mi ò sọ báyìí ó tún wá takú tó o bá tún takú yẹn náà ìyẹn náà tún sọ pé òye ṣèyàn rè mọ́nù. Ọ̀rọ̀ yìí kì í ṣàkọ́kọ́ láàrin wa níjọ́ tí wọ́n ń pe Jésù lọ́lọ́hun Ọlọ́run wò pé ó kúkú mọ Jésù ó mọ gbogbo nǹkan Ọlọ́run wá wò pé jẹ́ ń ṣèwádìí lẹ́nu Jésù fúnra mi Ọlọ́run sì béèrè lọ́wọ́ Jésù ṣé wọ́n ló ní kó máa pè é lọ́lọ́run àbí ìyá rẹ̀ ó lè mí kọ́ o ìjà parí níjọba nọ́bùwà Ibrahim aleyhi salatu wa salam tó ń dáùtù Ọlọ́run ó rọrùn kó dáùtù èèyàn
pé mi ò trust lágbájá yìí tó ń wò pé mo mọ̀ pé ọlọ́run lè jí wa dìde àmọ́ wọ ọlọ́run àríní kayfa tuhyil mauta ó fẹ́ pé kọ́lọ́run tún fi wò òun pé ṣé kìíní rí báyìí ọlọ́run ò bínú ọlọ́run ṣàlàyé fún ni ó sì gbà lẹ́ẹ̀kan náà gbogbo ọjọ́ tí wọ́n bá ti wá ń sọ̀rọ̀ fún yàn láyé wọ́n wá sọ̀rọ̀ fún yàn wá wádìí ẹnìyẹn wá kú ọ̀rọ̀ náà jà bó wá ń wá wíjàre pé ókè má bínú kankan wá tún ló gbà ìyẹn ń sọ fún ọ pé èyí ṣèyàn rí ni. ọlọ́run á ní antusibu qawman bi jahalatin fatusbihu ala ma fa'altum nadimin. torí pé n tí wọ́n gbé wá báyìí ó ṣeé ṣe kó jẹ́rọ́ ni tó bá wá jẹ́rọ́ wọ́n sọ fún ọ pé Ṣámsù pè ẹ́ lólè ó wá wò pé Ṣámsù ò tiẹ̀ kí ń wò mí dáadáa náà tẹ́lẹ̀ kò fẹ́ràn mi ojú burúkú ló máa fi ń wò mí náà tẹ́lẹ̀ látàná ó bá rí Ṣámsù ló bá gbé ṣépè àbí ló bá gbá etí rẹ̀ ó wá di wàhálà tán àṣírí padà wá tú pé àṣírí Ṣámsù ò tiẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n parọ́ mọ́ ni ìwọ náà ó padà gé ka àbámọ̀ jẹ ẹlòmíín gé ka àbámọ̀ jẹ lénìí nítorí ẹnu wọn ni wọ́n pé tó fi bayé èèyàn jẹ́ kódà ọmọ mi ń fèsì wàhálà lénìí nítorí pé àwọn òbí rẹ̀ náà ti fàyè bẹnu àwọn ti fẹnu wọn bayé àwọn ọmọ kan jẹ́ gbogbo ọjọ́ téèyàn bá wà láyé nídìílé mùsùlùmí tí mùsùlùmí ò bá ti mọ̀ pé nínú tó ẹ kóhun ṣọ́jú láyé òun lahàn òun yóò máa kàgbákò ọjọ́ tí mùsùlùmí ò bá ti mọ̀ pé n tó kàn nínú ìgbésí ayé mi ni pé wátàgá fal anihumuri ìnáhà ṣé wọ́n ní náà ni wo ṣé jàre èèyàn gidi ni ọ́ ayé èrò da kò ní burú fún ọ ó tún wá fún lówó ọ̀kadà ó wá lọ tó wá ní ọlọ́run tó bá tiẹ̀ jẹ́ kó sọ bẹ́ẹ̀ náà mo foríjì ṣó mọye ìwà abútíwọ̀ náà ti wù tó mọ̀ lọ́dọ̀ ọlọ́run ìyẹn náà tó kọ́lọ́run foríjì ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run wá ní wa'lamu anna fikum al-Qur'an naam ọlọ́run ní wa'lamu anna fikum rasulallah ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ láàrin wa àtọkọ rẹ̀ láti nǹkan bí aago méjì ni mo ti wà lẹ́nu ẹjọ́ pé ọkọ àtìyàwó tí wọ́n ń jà à ń yanjú ẹ̀ lọ́wọ́ ni mo fi débi tá àti ìrìnyanjú tán báyìí sá ọkọ àtìyàwó bóyá bàbá mi ó tún padà dá wa nílà káyè lórí rẹ̀ èmi ò rí òbí rere kan tí ó sọ fún ìyàwó rẹ̀ pé mo jówó ọkọ rẹ̀ òbí rẹ̀ kan tí ó sọ fún ìyàwó pé mọ́ jí owó ọkọ rẹ̀ sálùbáríkà ni wà bí kọ yòókù tó tún wá sọ fún mi pé mo fẹ́ yanjú ọ̀rọ̀ ni o ó tún wá sọ pé àfà ṣẹ́ríkì má parọ́ tàn yín tòótọ́ ni mo mọ̀ ń pa bó ṣe ń jówó rẹ̀ mo sọ mi kódà mo tún sọ pé mákànjí tí ó pa lára ni ọmọ náà wá mú níṣẹ́ wá di wàhálà wallahi lazim òun là ń yanjú mo yanjú láti aago méjì sà títí dìsìn níjọ́ tí a bá ti gbé al-Qur'an síwájú wa gẹ́gẹ́ bí manual tó lè yanjú gbèsè ayé wa èèyàn máa ní problem ẹ wá wo àyà tí ó ti ẹ̀ tẹ̀lé yìí ó yanjú ẹ̀ gan o nǹkan wá ṣẹlẹ̀ láàrin wa àtọkọ rẹ̀ àbí nǹkan ṣẹlẹ̀ láàrin wa tòbí rẹ̀ nǹkan ṣẹlẹ̀ láàrin wa tọ̀rẹ́ rẹ̀ àbọ̀rẹ́ rẹ̀ àbí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí wa'lamu anna fikum rasulallah tó o bá tiẹ̀ rà nàbì mọ́ láyé bàbá sàkọ́fín bẹ̀ anakumullah nǹkan báyìí ní í ṣẹlẹ̀ ó rú mi lójú wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin mi àtọkọ mi nílẹ̀ Yorùbá àgbàlagbà ò kí ń béèrè pé sẹ́yìn ọmọdé ń jà ń bẹ̀ òun ni ọmọdé ni ó lọ sọ́dọ̀ àgbàlagbà pé ẹ ra sa o nǹkan báyìí ń ṣẹlẹ̀ ẹ tọ́ wa sọ́nà
ọjọ́ tí ọmọ mùsùlùmí bá ti ríra rẹ̀ pé èmi wá màá lọ máa seek advice òṣì kan ní tó tún bá yí ẹlòmíì jẹ́ ni pé ẹlòmíì fẹ́ seek advice kò ní wá àwọn èèyàn rẹ̀ lágbàlagbà tí wọ́n mọ ìmọ̀ ẹ̀sìn bí baba Sakọ́fì lọ wá lọ bá bàbá tí ń mutí tẹ́lẹ̀ tí ò níyàwó ńlẹ̀ àbí tó ti ba yí ọmọ jẹ́ táwọn obìnrin tó ń gbé ṣépè káàkiri ó wá ní kó sọ fún ẹ pé kó má lè yàwó rẹ̀ dànù àbẹ́yàn tí ò mójútó mọ́ ó wá lọ fi gbésí ayé rẹ̀ lọ yóò bá tiẹ̀ jẹ́ nì ẹni tí ò wọrú bàtà tó wọ̀ sẹ́sẹ̀ bó o bá ṣàlẹ̀ ayé ara rẹ̀ fún kò lè yé irú àwọn bàbá Sakọ́fì kò sí àlàyé ara rẹ̀ tó fẹ́ ṣe tí ò ní yé wọn èèyàn mẹ́ta lèèyàn lè fọ̀rọ̀ lọ láyé téyàn sì lè bá jiyàn àkọ́kọ́ ẹn tó lè pín tán bí wọ́n ti fẹ́ ìyá ńlá ìyá rẹ̀ wọlé àti bí wọ́n ti bí bàbá rẹ̀ ẹlẹ́ẹ̀kejì arìnrìn àjò tí ò síbi tí yóò dé rí tẹ́ pé gbogbo ìlú kọ̀ọ̀kan ló ti dé gbogbo nǹkan ló ti ṣojú rẹ̀ bó bá fún ọ ládùváìsì má yiri ẹ̀ wò má sì kọ ohun rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ló ní mímọ̀ onílàáká ìlágbà àfáà tó ní mímọ̀ tó yanrantí ó wá fẹ́ fọ̀rọ̀ lọ̀yàn ó wá rí bàbá Sakọ́fì ńlẹ̀ ó ráwọn ìmọ̀ọ́mù ńlẹ̀ ó ráwọn àfá ńlẹ̀ ó wá lọ sí bí a pa lọ àbó wá lọ ìyìn tó fàánù láyé gbà lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn kan wá lọ bó OPC ọkọ mi lù mí lé àwọn èèyàn wà lu ayé ọkọ bàjẹ́ wọ́n wà bá yí ọkọ jẹ́ ó lọ ní wa'lamu anna fikum rasulallah ẹ lọ mọ̀ pé ń ṣe ọlọ́run bẹ láàrin yìí o law yuti'ukum fi kasirin minal amri la'anittum ẹ wọ̀rọ̀ yìí o ṣẹ́ni nígbà míì wà kódà èyí tí mo sọ yìí gan ó bẹ̀ mí náà wí Al-Qur'ani a máa báyàn wí púpọ̀ o tó bá jẹ́ pé gbogbo ohun tí wọ́n ń gbé wá bá nábì là nábì gbà wọlé ni ayé ọ̀pọ̀lọpọ̀ sàhábà mi ni ó ti bàjẹ́ nígbà míì a máa ń wò pé gbogbo ohun tá a bá sọ ni kó gbọ́ tábà bá bàbá Sakọ́fì sọ̀rọ̀ ńgbà mí bàbá ó ti wá sọ pé àní báyìí níṣẹ́ bẹ́ẹ̀ sì ni kì í ṣe pé bóyá àwọn náà rí i pé nǹkan yóò dáa àmọ́ tí n bá dá ẹ lóhùn lásìkò yóò ṣe kó affect ìgbésí ayé rẹ̀ la'antum kò bá níyín lára bẹ́ẹ̀ pé gbogbo ń tẹ́ ń gbé wá bá nábì ni lànàbì wá wò pé abẹ́lẹ̀ ṣe sọ iná jẹ́ ń tẹ̀lé bẹ́lẹ̀ ṣe sọ iná lẹ́ ń tẹ̀lé ṣebí ń tó fa wàhálà lórí pé wọ́n ń bọ̀ látògùn lásán pé Àìṣà kan wà lẹ́yìn kó kan wà lẹ́yìn sọ̀hábà kan dẹ̀ rò pé ìyá wa rè é ẹja ràn lọ́wọ́ nígbà táwọn ẹlòmíì orí wọn náà ṣe ṣìnà àṣàn pé Àlì kan tiẹ̀ fẹ́ dá sẹ́jọ́ lásán ló bá ní Rasulullah ẹ̀yin tá a ṣe ni pé bóyá kí Àìṣà sì máa lọ sí ilé bàbá rẹ̀ náà ibi tí wàhálà ti dé láàrin Àìṣà àti Àlì nù ọ̀tá yẹn bẹ̀rẹ̀ tí ò parí ata tí wọ́n fi kú àpọ̀kàn tọwọ́ bọ̀ ọ̀rọ̀ àwọn sàhábà ni kódà níjọ́ èmi katira dé bẹ́ẹ̀ níjọ́ tí wọ́n fẹ́ sin Àìṣà sínú yàrá ibi tí wọ́n sin ànábì sí ó ní ẹ má sinmi síbẹ̀ laqad ahadastu ba'dahu amran kathira mo ti dá wàhálà tó pọ̀ lẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ wò ó lórí wọn ni wọ́n pé ẹ wò ọ̀tá tó dálẹ̀ tó bá yẹ pé gbogbo nǹkan ló wá fẹ́ pé ẹ gbogbo ọ̀rọ̀ tí mo sọ náà bí wọ́n sẹ́yìn ó yẹ kó tiẹ̀ nígbà míì wọ́n á dá ọ lẹ́bi nítorí kó lè rọ́nà kọjá Ọlọ́run wá ní walakinna Allaha habbaba ilaykumul iman Ọlọ́run ní tí mo fẹ́ fún yín jù ẹ̀ mọ́ ni mo fẹ́ kẹ́ nígbàgbọ́ ni kó gún ọ lábẹ́rẹ́ kó má tara rẹ̀ léè tó túmọ̀ sí pé ẹ̀dìyẹ dà mí lóògùn nù máa fọ́ lẹ́yìn àdánwò ni orí àyà yìí náà ládùúró sílé ní Ọlọ́run ní habbaba ilaykumul iman mo fẹ́ kẹ́ nígbàgbọ́ débi pé ò ní foró yaró nígbàgbọ́ pẹ́ni tí ó bá ṣaburú ṣe ìwọ ṣe dáadáa sí ni ìgbàgbọ́ rẹ ò tó àbí kí n sọ pé gbogbo ẹni tó bá ti ríra rẹ̀ nírí pé mo lè gbẹ̀san fúnra mi Ọlọ́run sì dáadáa rẹ̀ Ọlọ́run ní habbaba ilaykumul iman ìgbàgbọ́ tí ò ní jẹ́ ẹ máa ránró ni mo fẹ́ fún yín ni wazayyanahu fi kulubikum ẹ wò
ó lọ ní kì í ṣe pé mo tún wá fẹ́ fún yín o mo jẹ́ kó máa wùn yín kò sí ní ta lè fi jàre ọlọ́run pé ẹ kò kàn wùn mí ni ọjọ́ tọ́lọ́run ti dá wa ó dá wa pé ní dáa pé àfi kí èmi ọlọ́run wùn yín láwọn àdìsí yẹn lára àwọn àdìsí tó tiẹ̀ jẹ́ ó yé wa ni pé kullu mawludin yuladu ala al-fitra gbogbo ọmọ tó ń wá sáyà àtọmọ babaláwo àtọmọ kiri àtọmọ kankan ọlọ́run ní kó wáyé islam ni illa abawahu yu'awwidanihi aw yunassiranihi aw yumajjizanihi ọlọ́run ní mo fi ìgbàgbọ́ yìí mo tún wá kọ́sọ̀ba sí lẹ́mìí yóò máa wùn yín ẹ wá wò ọlọ́run ní wa karraha ilaykumul kufra wal fusuqa wal isyan ọlọ́run ní mo wá fi ìkórìíra kíni o ìwà àbàjẹ́ ká ṣe àìmoore sọ́lọ́run ká wùwà àbàjẹ́ ká tún ṣe ọlọ́run ká ṣe kánkínná pé kí ni irun wo lẹ́ni kí ẹ wọ ẹ fi mílẹ̀ mi ò kí jàre ọlọ́run ní àwọn tí wọ́n bá lè jìnnà sí gbogbo eléyìí tá a sọ yìí ulaika umur rashidun ṣe ríru wọn yẹn àwọn làwọn tó rí wọn pé tínú ilé wọn ò ní dàrú tí wọn ó ṣoríire láyé tó sì já sí wípé ní ayé náà ó tún wá máa wá tara wọn kọ́ṣe oríire ọlọ́run wọlé àti tóbi ọlọ́run kó wọlé àti tóbi al-Qur'an kó wọlé ìfẹ́ tí ń bẹ láàrin anabuwa Muhammad àti ìfẹ́ tí ń bẹ láàrin ọlọ́run àti anabi ọlọ́run wò má dalẹ̀ ẹnì kọ̀ọ̀kan wá rú ọlọ́run gbogbo ilé tí ń dàrú lásìkò yìí ọlọ́run má ṣe bá wa tún ṣe gbogbo ohun tí ó mú wa tá a fi máa wùwà re tí a fi máa sọ̀rọ̀ re tí a fi máa rìnrìn re tí a fi máa wùwà àlùbáríkà tínú ọlọ́run ó máa yọ sí tí ọmọ aráyé náà ó sì máa dùn sí wa ọlọ́run má ṣe ṣe ń rọrùn fún wa al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin. A dúpẹ́ púpọ̀ fún àfáwà tí ó dá wa ní ẹ̀kọ́ àkọ́kọ́ níbẹ̀ tí a fẹ́ kí a mú òun náà ni àfáà jóyè wa pé ká ṣọ́ ahọ́n wa ẹsẹ̀ orin kan tí àwọn àfáà sọ pé wà fàṣìlísà nakala takulu watabuteli innalbala amuwakalu bilimantiki. Wafasiliza nakala takulu watabuteli. Wafasiliza nakala takulu watabuteli. Innalibala amuwakalu bilimantiki. Innalibala amuwakalu bilimantiki. Wafasiliza naka ṣọ́ ahọ́n rẹ. Látàkùlù fàtàbùtàlì. Má ṣe sọ ohun tí ó kó àdánwò tó ò ní róògùn rẹ̀. Má ṣe sọ o. Ahọ́n òun ló dùn jù nínú ẹran. Ahọ́n ló korò jù nínú ẹran o. Innalibala amuwakalu bilimantiki. Innalibala amuwakalu bilimantiki. Innalibalaha ohun tí a ń pè ní àdánwò àrító àfàtó àléébá ọlọ́run ọba fẹ́ràn èèyàn títí débi pé ó so sókè ni o kò wá sí ní téèyàn lè fi já lura rẹ̀ lórí ahọ́n ni o. Innalibala amuwakalu bilimantiki. Innalibala amuwakalu bilimantiki. Àkọ́kọ́ nu wáàsí tí àfa sọ fún wa ó ní ká ṣọ́ ahọ́n wa. Ẹlẹ́ẹ̀kejì ká má jẹ́ gbẹ́kẹ̀yíde gbéborùn olófòfó
tọ́jọ́ sí pé wàá gbọ́rọ̀ ilé wa lọ sọ fẹ́lẹ́ yìí nínú àwọn kàbá ìrí ẹ̀ṣẹ̀ tọ́lọ́run yìí forí ẹ̀ jiyàn ni torọ́ lọ́run lọ́mọ yẹ òfófó ẹlòmíì tó ti ṣe tọ́jọ́ pé ńlẹ̀ ẹlòmíì fi ti bẹ̀ tí wọ́n fi dá dúró lẹ́nu iṣẹ́ so ẹni tí wọ́n sì dá dúró lẹ́nu iṣẹ́ ìbọ́yé èèyàn bíi 10 ló ń jẹun lábẹ́ rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ àwọn wọ̀nyẹn ọrùn wọ nìkan ni ó wà lẹ́yìn yẹn àfáàní ká mọ̀ pé àgbàlagbà tí ń bá ń bẹ nínú ilé tá a rí págbà tó ní làákàrè ni bọ́rọ̀ ń bá ń rú wa lójú ká máa fi ọ̀rọ̀ tó wọn létí ọlọ́run bá ṣe àlékún làákàrè àfa. Amina. àní kìbìlátẹ́ẹ̀nì tó gbé ètò ìsílẹ̀ ọlọ́run dákun mọ́sà bá fún wa ní àlùbáríkà tó pọ̀. Àmín. CEO wa Alhaji wa Murtado àti Director General Alhaja wa Amina ọlọ́run dákun bá ṣe àlékún dáadáa fún wọn. Àmín. wọ́n ń kó wa lọ sí umura ọlọ́run jẹ́ ká lọ nírọ̀rùn ká bọ̀ nírọ̀rùn. Àmín. àwọn tán kó wa lọ sí umura yìí náà ní kọ́lọ́run jẹ́ wọn tún kó wa lọ sí hajj. Àmín. irú ìjókòó yìí a ti máa ń ṣe ń bí ṣùgbọ́n nígbà tá a rẹ̀ ní sponsor rẹ̀ ó kú àwọn ni wọ́n tún wá bá wa gbé dìde. ilé kéwu wa madrasatu thaqafatul islamiyya tó hù ní inú ilé bàbá wa Abubakar Ojúlárí níbí ọjọ́ orí rẹ̀ ti pẹ́ láti 1974-75 ni so gbogbo àwọn tán ti jáde ń bẹ̀ ni wọ́n ti soríire ọlọ́run kó wá wọlé ayé àwọn tí wọ́n ti jáde ń bẹ̀ wọlé ayé Suratul Mulku tí wọ́n ti kà láàyè kìbìlátẹ́ẹ̀nì ọlọ́mọsàbà fàlùbáríkà sí. Àmín. má jẹ́ wọn lukudéètì Àmín. má jẹ́ kí wọ́n ṣàgbákò Àmín. má jẹ́ kí wọ́n sọ́ọ̀tì Àmín. alá Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Àmín. àwọn tí a máa béèrè question and answer ní ìsìn ẹni tó fún wa ní àsọ pé ẹni tó bá ti gba question iléeṣẹ́ Rabomis and Omar Kias láti Òṣòdì iléeṣẹ́ Kiblatain àwọn ni wọ́n fún wa ẹni tó bá ti gba question ní Al-Qur'ani lábúlé ẹrú ọlọ́run ló pé gàrí lábúlé wa so ẹni tó bá ní question nísìn àwọn question tí a máa béèrè. Question and answer. Naam. Ẹ jẹ́ kí a gbé láti Al-Qur'an. Ǹjẹ́ a rí ẹni tí ó lè ka Suratu Nabai fún wa pẹ̀lú tajwid àfáàyínsá? Ǹjẹ́ a rí ẹni tí ó lè ka Suratu Nabai fún wa? A rí gbogbo ọmọdé. Allahu Akbar. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة النبأ عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا
ربكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المكسرات ماء ثجاجا لنخرج به حبا. Allahu Akbar. Ẹni tó ti lè kà débẹ̀ yẹn ó ti yẹ ká mọ̀ pé yóò kà tán. Nínú àwọn máàkì tá a fẹ́ fún ẹ ó ti gbà kan bẹ̀. Ọ̀ya ẹ tún béèrè kwẹ́sàn mi lọ́wọ́ ẹ̀. Nam tí a bá fẹ́ ṣìnà kí ló yẹ ká wí gangan tí ànábì sallallahu alayhi wa sallam tó ní ká wí ká tó ṣìnà. Rárá. Nǹkan tó ní ká wí sí èso tá a fẹ́ fi sínú tànàbí ní ká wí sí èso tá a fẹ́ fi sínú. Ọ̀dà kó lè bàa jẹ́ àǹfààní ta ló mọ̀ ọ́ tó mọ̀ ọ́ ọ̀ya. Allahu Akbar ẹgbẹ́lọ́ ń tóbi. Ànábì ní tí a bá mú èso báyìí dání kì bá ṣe dàbínù kì bá ṣe ọsàn kì bá ṣe kódà bọ́ jẹ́ pé omi lọ bá rí fi sínú ọ sọ pé Allahumma laka sumtu wa ala rizqika aftaritu olúwa ìwọ ni mo gba àwẹ̀ mi fún àrísìkí rẹ ni mo sì fi sínú ọlọ́mọ́sà gbà fún mi so àfáà yìí gbà àwọn méjèèjì ni wọ́n ti pass. Àfáà tí ó kọ́kọ́ ka suratu Nabai ilé iṣẹ́ omates wọ́n ní ká fún yín ní aṣọ yìí. Àfáà tó gba kwẹ́sàn kejì náà àfáà tó gba kwẹ́sàn kejì yẹn kó gba ṣe rí ẹja sọ kínní kan wọ́n ní àfáà tí ó ka suratu Hama yẹn ní upper week ó gba Quran ní week before upper ó gba Quran so tó bá tún gbà lẹ́ni náà yóò máa jẹ́ kíní fáwọn tí wọ́n múra náà bí àwọn ẹgbẹ́ rẹ̀ náà wà lẹ́yìn ó ní courage ó sì jẹ́ pé òun nìkan ló wá ń dìde wọ́n dẹ̀ ń jọ ń kọ́ gbogbo yín ni gbogbo ẹ̀yin òkúta ẹ̀gbá yẹn ó yẹ ká ẹ mọ̀ pé ẹ̀yin ò múra túlẹ̀ kéwú àfi kí sàkọ̀fì ó dé kẹ owó èlò ni a mú bọ̀ torí náà kwẹ́sàn míì ẹlòmí ò tún wá sọ. Ǹjẹ́ a rí ẹni tí ó lè sọ fún wa gbólóhùn tí a máa ń wí tí a bá fẹ́ wọ mọ́ṣáláṣí? Obìnrin nam ọ̀nà obìnrin. Farida. Correct. Ó gbà ó ọ̀dà ní àfikún bóyá kó lè tẹ̀síwájú sí irú ẹsẹ̀ wo ni ànábì ní ká gbé wọlé èwo ló ní kí a gbé tẹ̀lé sọ sí mike kí ló ṣe rice ẹsẹ̀ wo tí a bá fẹ́ jáde nínú mọ́sálásí ńkọ́ ẹsẹ̀ wo la máa gbé jáde ẹgbẹ́ ọlọ́run tóbi Farida iléeṣẹ́
rabulate wọ́n ní kí ni rabu means wọ́n ní ká fún ọ ní aṣọ yìí kiblatain wọ́n ní ká fún ẹ ní alukurahani kan. Naam. Ǹjẹ́ ara ẹni tí ó lè sọ nǹkan tí a máa ń wí tí a bá gbórí kúrò ní rúkú? Nǹkan tí a máa ń wí tí a bá gbórí kúrò àti àfàyìnsá ti náwó látàrọ. Tá a bá gbé orí kò ní níta máa wí nìyẹn ó sì díẹ̀ mẹ́ ó sì díẹ̀ ó sì ọ̀ya tuntun ronú sí i ọ̀nà kọ́ nǹkan kan ṣáájú ẹ̀. Tó bá jẹ́ sí pé ìmáàmù ní ń kọ́ ǹjẹ́ ìmáàmù lábùmí tọ́ni ǹjẹ́ ìmáàmù ní òun náà gbọ́dọ̀ wí rọ̀bánà wàlákàlà hamdu hamdan tayyiban sọ yẹ kí ìmáàmù náà wí àbí kò ní ìdí kó wọn wí. Nta wí fún ọkọ sọ yẹ kí ìmáàmù ò wí àbí ó yẹ kó má wí ẹgbẹ́ lọ́n tó wí. Ilé iṣẹ́ Rabunis wọ́n ní kí a fún yín ní aṣọ yìí àti alukurahani kan àti gàrí lábúlé ẹgbẹ́ lọ́n tóbi ọ̀yá. Naam. Ǹjẹ́ a rí ẹni tí ó lè ka Solatul Ibrahimiyya fún wa bó ti wá gangan? Amadu. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. Allahu Akbar. Ó tún kó àwọn kan gbogbo ẹ̀yin ọmọ létẹ̀ ń sáré wọlé á pọ̀ yín ní fòkè àtò kẹ́yìn ó tó gba kínní ó kó àwọn nǹkan kankan tó yẹ kéèyàn tó wí sí i. Ẹ mọ̀ pé ìyẹn ni ó fi ń jẹ́ sí pé ẹ súnmọ́ àfa Gani dáadáa o tí a bá wí bẹ́ẹ̀ yẹn ń jọ mi àtúmọ̀ pé wahsin ala sayyidina muhammadin wa ala ali sayyidina muhammadin kama ahsanta ala sayyidina ibrahim wa ala ali sayyidina ibrahim fil alamina innaka hamid. Àtúmọ̀ fi warahim ala sayyidina muhammad wa ala ali sayyidina muhammad kama rahimta ala sayyidina ibrahim wa ala ali sayyidina ibrahim fìlà alamina ẹlòmíà sì máa gbé látòkè pé allahumma salli ala sayyidina muhammadi wa ala ali sayyidina muhammadi wa bariki ala sayyidina muhammadi wa ala ali sayyidina muhammadi wa asini ala sayyidina muhammadi wa ala ali sayyidina muhammadi wa ariham sayyidina muhammadi wa ala ali sayyidina muhammadi kama wa bariki ala sayyidina muhammadi wa ala ali sayyidina muhammadi kama sallaita wa rahimta وباركت وأحسنت ورحمت
ala sayidina Ibrahim wọn a tún máa kà bẹ́ẹ̀ kẹ́ ẹ gbọ́ lẹ̀ torí ìjọ mi tí wọ́n ẹ bá lọ síta tí wọ́n ó bí ń léèrè irú rẹ̀ so àáfàá àgbà torí náà kí a mọ iléeṣẹ́ Rabumis àti Omakias wọ́n ní kí a fún ní aṣọ. Naam. Ará àta ọ̀nàwọ́ ni tara àta bá náwó kò sẹ́nìkan tí ò ní ẹni tó bá ní tó bá náwó ní tá a bá béèrè kò sẹ́ni tá a fún o. Ta ni ó lè sọ fún wa ẹni tí a máa ń wí tí a bá jí ní àárọ̀ kùtùkùtù? Usman aráàta ọmọ yìí ó lè fa owó ẹ̀ wálẹ̀ dìde ìwọ náà dìde aráàta lọ ní káyọ̀ dánù. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nushur. Allahu Akbar. Masha Allah. Ó gbà pátápátá ni o. Àwọn iléeṣẹ́ Rabumis àti Omakias wọ́n ní kí a fún ọ ní aṣọ yìí. Kiblatain wọ́n ní ká fún ọ ní Al-Qur'an. Ẹrú Ọlọ́run wọ́n ní ká fún ọ ní gàrí lábúlé. Ó gbà àwọn inú àwọn nǹkan tó lé ní ọ̀pọ̀lọpọ̀ ní òun mọ́ kíní yẹn bí èèyàn bá jí láàárọ̀ tó bá wí gbólóhùn yẹn gbogbo ohun tí ń jẹ́ aburú ayé kò ní kàn án so kékeré sì ni ó yẹ ká ti máa mọ lọ so gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ̀ wá lé kéwú ẹ máa wá lé kéwú kẹ́ máa kọ́ àwọn nǹkan wọ̀nyí o ṣé àyọ̀dàdúró àbí yóò kásì okùn kwẹ́sàn méjì sí ó yá. ok torí àsìkò súrà wo ló kéré jù nínú Al-Qur'an aráàta kashif àbí kashif. wàá ó kà ó tún yanjú ẹ iléeṣẹ́ Rabumis àti Omakia wọ́n ní ká fún ní aṣọ Kiblatain wọ́n ní ká fún yín káwọn ya yín báwọn ọba tiẹ̀ mọ Kùránì kàn ń pè sórí kọ́ńbọ́ọ̀dù fún yín dìgbà tí so ẹ̀yin ò lè gba gàrí lábúlé ta tó ní okùn kwẹ́sàn ẹ̀yọ kan ẹ jẹ́ kí n máa Naija bá ń gbéná sí ẹ lẹ́yìn kí n wo àwọn ọmọ tó ń náwó lẹ́yìn ẹ̀. Kí ni orúkọ ìyá Sàkọ̀fì? Mi ìfẹ́ ara lé. Ẹ máa gbọ́ kwẹ́sàn yẹn lẹ́ẹ̀ tí mo fẹ́ béèrè ó máa ní onítan mẹ́ta o ta ló mọ orúkọ ìyá Sàkọ̀fì nínú àwọn tó wá láti ọ̀yà ọmọbìnrin yẹn máa bọ̀ ọmọbìnrin yẹn ni Fọdílà mi gbọ́ kí ni oríkì wọn. Sílẹ̀ kí ló dé ìwọ ló kí ló ń lọ kí ni máa ṣe lọ́wọ́. Ẹgbọ́n lọ́n tóbi orúkọ iléeṣẹ́ wo ló wá ń pín ló ń kó wa lọ sí hajj àti umura wọ́n ń sọ sí ọ lẹ́nu mi ìgbà tí wọ́n ti sọ yẹn sí ọ lẹ́nu mi màá tún béèrè omi. Kí ni nọ́mbà wo ni a ti ń ṣe tafsiri Sàkọ̀fì? Ó gbà àdírẹ́sì ibi gbé sẹ́nu ká gbọ́
nínú ìlú bo Ìmọ̀sìn nínú kọ́ńtírì wo mi gbọ́ ládùúgbò wo Ọlọ́runṣògo kí lè fi identify àdúgbò yẹn tí wọ́n fi lè mọ̀ bí èèyàn bá mọ̀ bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nbo ló tó súnmọ́ nbo ló súnmọ́ àwọn àdúgbò yẹn téèyàn sọ pé tẹ́ bá gba báyìí ẹ rí nǹkan báyìí tẹ́ bá gba báyìí mi gbọ́ ẹ má dà láàmú ẹjọ́ wì mi gbọ́. Horo mọ́là téèyàn bá máa horo mọ́là ńkọ́ Ọ̀yọ́ ò lè líǹkì síbí. Ọ̀dà ẹ jẹ́ kí n ràn ẹ́ lọ ó tiẹ̀ ti tíráì nígbà tó ti lè mọ ó kọ ìyá Sàkọ̀fí ó tíráì níjọ́ mi tẹ́ bá fẹ́ júwe ẹ sọ wípé Madrasatu Sakofatul Islamiyya ó wà ní Ọlọ́runṣògo street number 16 and 18 street yẹn ló líìkì mọ́ police station Ọlọ́sàn èèyàn sì lè gba horo mọ́là wọlé téèyàn bá ń bọ̀ láti Àmú market so bẹ́ẹ̀ sì lè júwe tí ó náà. Mẹ́tẹ̀ẹ̀ta Rabolis and Omakias Whitey ọ̀dà wọ́n ní ká fún ọ ní aṣọ yìí iléeṣẹ́ Kiblatain Travel and Tour wọ́n ní ká fún ọ ní Al-Qur'an ẹrú Ọlọ́run wọ́n ní ká fún ọ ní gàrí lábúlé gbogbo àwa yòókù tí ṣé a tún máa rí kíní ìṣẹ̀lẹ̀ kan sí kí òní ni last day ọ̀yà vote of thank kí a tó ṣe àdúrà ẹ̀yin tí ẹ bá ní àdúrà ẹ̀tẹ́fẹ́ ní owó àdúrà tẹ́fẹ́ mú wa ẹ mú owó àdúrà wá fáwọn àfa o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Naam, orúkọ tèmi ni Raji Fatima Muhammadu Asakọfi. A fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin tí ẹ àtẹ́ǹdì Kiblatain Iftar. A kí gbogbo ẹ̀yin tí ẹ wá sí ètò wa ètò Kiblatain Ramadan Iftar. Ipò tí àwa dìmú ní ilé-iṣẹ́ òun náà ni secretary. So kí Ọlọ́run ọba kó jọ kó ṣe ilé-iṣẹ́ Kiblatain International Travels and Tours kó túbọ̀ gbòòrò jù báyìí lọ ọ̀làlá ilaha illallah. Gbogbo àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ lórí ètò yìí gbogbo wọn pátá náà ni a fẹ́ fi àsìkò yìí dárúkọ wọn kí a fi sọ fún wọn pé a mọ̀ ọ́ lóore a sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn Ọlọ́run ọba àlékè ọlá yóò bá wa dúpẹ́ fún wọn. Àkọ́kọ́ ń bẹ̀ náà ni Kiblatain International Travels and Tours fúnra wọn àwọn náà wọ́n ti gbé nǹkan yìí láti ibi tí ó wúwo Ọlọ́run dákunjọ ọ̀gá wa Alhaji Murtada Tijani Ọlọ́run dákunjọ àlékún oore àlékún àlàáfíà àlékún àrísìkí àlékún dárájà Ọlọ́run dákun bá wa ṣe fún wọn. Ẹlẹ́ẹ̀kejì alájà wa Ganiya Olúrántí Enrich Treatment ní Canada alájà náà Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wọn. Wọ́n ṣe ribiribi méje yàyà mẹ́fà nínú iṣẹ́ Kiblatain Ọlọ́run dákunjọ bá wa ṣe dáadáa fún wọn. Number 3 alájà Mr and Mrs Mabogaje ní ìlú Canada bákan náà Ọlọ́run dákunjọ bá wa ṣe dáadáa fún wọn. Alájà wa Rukoya Raji ní ìlú Canada bákan náà alájà wa Islamia ní ìlú Canada alájà wa Ralia Oṣoláṣẹ ní ìlú Canada Ọlọ́run dákunjọ bá wa ṣe dáadáa fún gbogbo wọn bá wa san wọ́n ní ẹ̀san olóore tí àwọn náà wà máa sọ pé mo dúpẹ́ pé èmi náà ń ṣe sí ètò yìí Ọlọ́run dákun bá wa ṣe fún wọn. Number 7 alájà wa Mosúnmọ́lá Nafisat Omakies gbogbo aṣọ táwọn fún àwọn èèyàn wa tí wọ́n fi ẹlòmíín inú wọn ó ti wò pé alhamdulilayi èmi náà ti gba aṣọ ìkan sí kejì wọ́n fi ṣe kí ọdún tó dé Ọlọ́run dákunjọ bá wa má jẹ́ ó ṣá láéláé bá wa gbàdúrà wọn ní kíákíá
ọ̀làlá ìlà ìlàlá alájà wa Rọ̀fíà Ọ̀ṣunfowórà àwọn náà wọ́n dá sí i pẹ̀lú aṣọ ọlọ́run dákun bá wa gbàdúrà wọn ọ̀làlá ìlà ìlàlá gbogbo àwa tí a wá náà ọlọ́run dákun gbàdúrà gbogbo wa bàbá wa Alhaj Sheikh Abdul Fatai Muhammadu Raji Asakọ́fí ọlọ́run dákun jọ̀ọ́ bá wa ṣe àlékún àlàáfíà fún wọn má jẹ́ kú rèwerèwe ọlọ́run dákun jọ̀ọ́ yọ jọ wọn pẹ́pẹ́pẹ́ My Naija TV tí àwọn náà cover program yìí ẹni tí ò ráyè rárá ni wọ́n tí wọ́n sì wá nínú ààyè wọn tí ò sí yẹn náà wọ́n ti wá fi ń dá wa lóhùn ọlọ́dàkùnjọ àgbéga ọlọ́mọ wa ṣe fún yín lẹ́nu iṣẹ́ yín ọ̀làlá ìlà ìlàlá lecturer wa tó ní Ustaz Abdulgani Raji Badiru Saman ọlọ́dàkùn bá mi ṣe dáadáa fún wọn la ilaha illallah la haula wala quwwata illa billahi al-ali azim anabulusi ọlọ́dàkùn bá ṣe dáadáa fún wọn gbogbo yín pátálákì o a ní àwọn àtúnfi eléyìí sí àdàgbẹ̀tẹ̀ èrò di ọdún tó ń bọ̀ kọ́lọ̀ ń ṣọ́ gbogbo wa la hawla wala quwwata illa billahi sallallahu nabiyil karim. olúkálùkù ó jókòó sí ààyè rẹ̀ wọ́n máa ha iftar fún wa àwọn oúnjẹ ẹ má ṣe gìrìgìrì